I'm afraid kò sí àlàyé kan tó lè ṣe fún mi o máa lọ rojú ara ẹ lágọ̀ọ́ ọlọ́pàá tá a bá débẹ̀ o ètò dùn mí jù bẹ́ẹ̀ ni pé o máa kó bá ara bí. ọ̀gá ìyẹn ni kẹ́ máa sọ èmi ò dé di kọ̀ǹpútà rí o. jọjọ ní sùúrù fún mi ètò wà important jù òun lẹ ti ṣe yẹn àwọn information tí mo ní lẹ ti fún mi that's all. ìwọ mọ̀ náà between you and I o mọ̀ wípé gbogbo vital document iléeṣẹ́ yìí ó wà lórí system tó wà lọ́dọ̀ yẹn ìwọ rẹ̀ ló ń keep account iléeṣẹ́ yìí you are the accountant so what are you telling me. nǹkan tẹ́mi ti rí ni pé Mr. Arẹ́gbẹ́ oúnjẹ tẹ́ ń jẹgun ó ju iṣẹ́ ọwọ́ yín lọ these days. Mr. Arẹ́gbẹ́ tó bá gbẹ̀yìn lẹ́jọ́ ẹjẹ́ sọ fún ọ̀gá kábàáyé bẹ̀bẹ̀. kò sọ̀rọ̀ ẹ̀bẹ̀ kankan gbà report àwọn ọjọ́. tí mo kàn máa sọ ni pé nobody leaves this place until táwọn ọlọ́pàá bá dé sọ fún security wọn dúró mẹ́yìn nígbà tí mo fẹ́ jẹ́ ẹ̀wọ̀n bẹ́ẹ̀. ẹ jẹ́wọ́. mo ní kí ló ń sọ fún mi. Now let me tell you, ìwọ ló wà ní the computer ní accounting department then the last transaction ìwọ náà ló ṣe ta ló gbowó ìmọ̀ kankan ń pa ẹ̀ ó lè bà orúkọ mi jẹ́ orúkọ tí mo ti build for years. dájú mo ọjàlè my friend. tó o bá tún sọ̀rọ̀ ndẹ́ yẹn give you a dirty slap ó kì í ṣọlẹ̀ ta ló wá ṣe bó ń fẹ́ ṣe ìwọ ló wà ń di owó ìwọ ló bẹ̀ ṣe gbogbo ètò tó ṣe tó yẹn wọn àdẹ̀ wà á rówó yẹn mọ́ oníwọ̀n kì í ṣọlẹ̀ ó lè bà mí lórúkọ jẹ́ o irú ogún wo ni wọ́n fẹ́ káàkiri sílẹ̀ tá a bá dàgbà tán tá a darúgbó tá a lọ bí àgbáre ọmọ ẹnu àwọn òfẹ́rù yẹn apalára ẹ̀gbọ́n ní òye kan ọ̀bùn tágìrìsò ọ̀bùn tí ò tágìrìsò àṣìṣe wíwo jámbálá ibi bí ṣe jámọ́ ni lára tó bá ṣiṣẹ́ kó ṣiṣẹ́ apá ẹ̀ kó lọ́kọ̀ oníláárí kó gbéyàwó kó kọ́lé kó ṣe tó dáa láyé ó fẹ́ máa jalè ó mọ̀ yìí. If you talk there you are nothing you are nobody but nonsense. ọ̀jẹ̀bọ́n mẹ́ẹ̀ sọ̀rọ̀ nítorí ló bínú o kẹrẹ bí nǹkan lẹ ó bí nǹkan ọbẹ̀ lé olóhùn bí. ṣìkàṣìkà ẹyẹ kàáwù.
fẹ́ ṣe yẹn. kí lẹ́yìn náà ṣe mẹ́rin. ẹgbẹ́sẹ̀ yìí ẹ gbé padà. àdìkẹ́ ẹ bọ́ lẹ́sẹ̀. Embarrassment in the face. Wọ́n trust mi níbi iṣẹ́. Wọ́n tún trust mi wọ́n nílé. Wọ́n kúkú wò wípé ikú ó yá ju ẹ̀sìn lọ. Bet ikọ́ tẹ̀sí sọ sílẹ̀ yìí èmi ò rí bí ẹni pé ó ti wá tó nǹkan tẹ̀ fi máa para yín náà. Kí lẹ fẹ́ kí n ṣe? Sábà kò tètè ní kọ́. àbúrò rẹ̀ ọ̀fẹ́ràn rẹ̀ ọ̀sìnjẹ́kọ̀mọ̀bọ̀ ọ̀fẹ́ràn rẹ̀ ọ̀pẹ́ ọ̀sìfẹ́ràn ẹ̀gbẹ́ níyì tí ó